ìwọ tí o ní oògùn ìjẹ́ lára rẹ, tó ní oògùn kì í jẹ́ lára rẹ, o ti sọ àáfàá donírọ́, o ti sọ àwọn pásítọ̀, o ti sọ wọ́n donírọ́, o tún sọ àwọn bàbá wa ẹlẹ́sìn àbáláyé náà rí, o tún sọ wọ́n donírọ́. Wẹ́ nígbà tí èèyàn bá ń ṣe nǹkan tí ò rí ọ̀nà àbáyọ náà yóò fẹ́ wí bẹ́ẹ̀, àmọ́ mọ́ wàá wí bẹ́ẹ̀. Ọ̀gbọ́n mi yé yẹn ń jùṣẹ́ ìfún ọ. Àwẹ̀nù ni tọwọ́ bá wà lára èèyàn, ọwọ́ tó bá wà lára èèyàn, ọwọ́ tó bá wà lára èèyàn ló ṣe yìí. Ọ̀gbọ́n mi yé ló ṣe yìí. Tí ọwọ́ bá wà lára ẹ, olùájò ni ọ ṣàdúrà, kódà kó tún jẹ́ kó tún ṣàdúrà tí ó gbà lò ájò yìí. Ọ wá ewé ewúro, o lè ra ìtàn rà lọ́jà, o sì lè já kọjá tútù. Ẹfun, osùn, omi àgbọn ni ló fi somi ẹ̀ tó fi gbó. Omi àgbọn ló fi somi ẹ̀ tó fi gbó. Oyin wàá dà sí i. Tó bá ti wá gbó tán, ọ wá yọ ewé yẹn kúrò, ọ ṣẹ, ọ wá fi oyin sí i. Omi àgbọn yẹn ó jẹ́ ọ̀pọ̀ o, ọ wá fi oyin sí i. Ó fi oyin sí i. Iṣẹ́ ni. Ọ̀gbọ́n mi yé iṣẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ náà kọ́sítọ́mà mi bọ́n bá dé gbà mí tí máa láwọn fẹ́ wẹ̀, máa fún wọn níṣẹ́ yìí. Ọlọ́run a máa lò ní sábàbí. Èèyàn a máa mú, èèyàn a sì tún máa wẹ̀ ẹ́. Tó wá bá tí èèyàn bá wá wà, ọ̀gbọ́n tí èèyàn bá wà tó ń bá ṣiṣẹ́, tí oníṣẹ́ yẹn ò jẹ́, kó o tó bù sínú omi tó fi sanra, tó bá ti sanra tán, máa bá ṣàdúà. Atẹ́gùn ibi iṣẹ́ yìí wá lágbára dé ni pé àwọn bàbá wa máa rán níṣẹ́, wọn a máa rán níṣẹ́ ìwẹ̀ yẹn, wọn a máa rán ìwẹ̀ yẹn níṣẹ́, ìwẹ̀ yẹn wọn a máa rán níṣẹ́. Tí ó sì lọ rè bá ẹni, nǹkan bẹ lọ́wọ́ àwọn àgbàlagbà, nǹkan bẹ lọ́wọ́ àwọn àgbàlagbà, nǹkan bẹ lọ́wọ́ àwọn àgbàlagbà. Tẹ́ẹ̀mù tó ti bu omi yẹn, tó ti bù sínú omi tó fi sanra, ọ wà wà báyìí nílé wẹ̀ ní kúrìyá náà ní hò, a máa bá ẹni tí ọ̀fẹ́ bá lò tàbí tó bá lò tọ́nà dímọ́, ọ máa ṣàdúrà fún un. Bọ́ bá ti ń kó léwẹ̀ yẹn gẹ́rẹ́, èyí tó bù sínú tọ́ḿbìlà kékeré, ọ wà mú. O lè ṣe bẹ́ẹ̀ fẹ́yàn nígbà mẹ́ta, o lè ṣe bẹ́ẹ̀ fún èèyàn nígbà 5, o lè ṣe bẹ́ẹ̀ fún èèyàn fún ìgbà 7. Kọ́mọ kí ọkù ẹ̀kú iṣẹ́, òun ti rí yàtọ̀, òun ti rí dẹ́kun. Ìwẹ̀ asínà àtúndè ni. Nọ́mbà mi ni 08055320762. Nọ́mbà mi kejì 09151060749. Àdírẹ́sì ọ̀dọ̀ mi, ẹ wọkọ̀ láti ibikíbi, ẹ wọkọ̀ lú Ìbàdàn, ẹ sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì Muslim, ẹ gun bíríìjì sókè, ẹ sọ pé ẹ ń lọ Onílá lọ́dọ̀ bàbá Alágúnmu àgbáyé, wọ́n gbé yín lọ́dọ̀ mi. Ẹ ṣé, lẹ́yìn Ọlọ́run tó ni.